káṣọ mọ́ ọ̀tá o ẹ̀rù tàyè o àwa làwa dálẹ̀ akákọ́ ló dálẹ̀ o pẹ̀lú àṣọ ìgò tá à ń sọ kákàkiri àpá àwa táwa jókòó yìí làwa dálẹ̀ àná 1980 81 tọ́lẹ̀ yìí pati a máa lọ ọbẹ̀ dúpọ̀ pọ̀ ṣáàkiri àpẹẹrẹ bá a máa lọ ọbẹ̀ a máa dà pati yẹn rú ni. bọ̀ àsìkò yín sọ́lọ́pàá ò sí ni. ọlọ́pàá ọ̀lànà kọ́lọ́mì ìbò ìgàrí a máa ń dúró tọ́lọ́pàá ni a máa balance tọ́lọ́pàá ni kódà mo ṣe ní Ọ̀ṣọ́dì. Ọ̀ṣọ́dì kẹ. wà láì òkè ká sọ mọ ọ̀tá o Sàkí àti mọ̀ rárá àìmọ̀ rárá bisikílà làwọn àjọ ń ṣe àlójúkúṣe ní ìjẹun kúṣe gbẹgbẹ rárá ní ìjẹun ara yàrá fàdúrà àwọn ìkẹrẹ nìyẹn sí wa ẹ bá lè lọ́wọ́ tí mò ń sọ kò rí bẹ́ẹ̀ kọ́ challenge mi. àtàgbà àtọmọdé kájọ máa gbẹ̀tọ̀ yìí o. ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. orúkọ mi ní Kabiru Alao Bankole Alhaji Alao tó gbẹmọ sí Alhaji Alao. Alhaji Alao ládùúgbò bò. ní àwọn Mọ́kọ́lá agbolé Agbọnrin. ní Abẹ́òkúta ń bí mo ṣe kéré díẹ̀ lẹ́gbàá mo lè lọ Láwùsá 1978 mo kọ́ra sẹ́wọ́n ká padà ìgbà tó 1978 yẹn mo lọ́wọ́ fẹ́ pé mi jáde skul sàtìgbà yẹn wá lọ sí skul kan níta lè jẹun skul yẹn every class ní skul yẹn so ìgbà tó 1980 mo lọ sí Ìkìyà high school pẹ̀lú pé mo jẹ́ ọmọ líle wọn lé mi kó skul yẹn àbí sí fọmọ́tò ní Mọ́kọ́lá láti bẹ̀rẹ̀ lọ àkúrájọ àyíṣẹ́ ọmọgbóró ó gbá yẹn kò tí yẹ báyìí o Mọ́kọ́lá àyítádùn ìpẹ̀lẹ̀ kòdó láti lùgùn gbọ̀rọ̀ gúrùpù àjọ níbẹ̀ dùn pé most wájú àlàyé gbogbo àti kùtà káàdì náà ti kú wọn forí jí wọn tó bá bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn mo ya àlọ́tò kọ́ṣẹ́ mọ́tò ọ̀n tó jẹ́ bí aláyé ń gbà yẹn ẹ̀gbọ́n akọ́ wà ṣàkó alájì náà pé wọn àwọn ní sàmà náà wọn ẹran tó ń sìn ó wà ní Olómore ọ̀gbọ́n náà kó wà ní káàkiri gbà yẹn wọ́n kó ṣàkó alájì ẹ̀gbọ́n tó wà wọ́n pè ní Sakiru Palamu ó ní lùfùkẹ́ mo yẹra mọ́ nígbà yẹn ọ̀ ti kú. Sakiru Palamu náà pé wọ́n tó máa gbọ́ ká ó ní lùfùkẹ́ mo yẹra mọ́ nígbà yẹn so ọ̀nà bẹ̀rẹ̀ sí ní train àwa díẹ̀ gbà yẹn káká mọ́ rúfù pé kí bá dárúkọ yẹ pé ọ̀nà ọ̀dá ọmọ ògbóró lẹ́yìn òkúta. a máa lọ pati ń gbà yẹn pọ́n a máa kọ́ lọ́ọ̀ṣì pọ́n gbowó lọ́wọ́ olórin lábẹ́òkúta Yemeni followed by Jasper àwọn tó máa gbowó lọ́wọ́ àwọn onídíìsì ń gbà yẹn. mo ní tó dálé no kò ní bẹ́ẹ̀ àwa làwa dálẹ̀ àwa táwa jókòó yìí làwa dálẹ̀ àná 1980 81 la dálẹ̀ nígbà tó wá ṣe ìnáwó láyé gbà yẹn ọparun wọn máa ń tún bẹ yẹn tábà nígbà yẹn àdìsẹ́ lọ́wọ́ de pẹ́tẹ́ àdìsẹ́ lọ́wọ́ ní kò tá máa jẹ tọ́lẹ̀ yìí pati a máa lọ bẹ̀ dúpọ̀ àpọ̀ Sakiru àpẹẹrẹ bá ọkọ̀ Scorpion ó ti kú o Sakiru àpẹẹrẹ bá Scorpion ọ̀hún ó ti kú Musiliu àtàwọn Ọbáyẹmí kò tí kú ó wà láyé wíwẹ́rẹ́ ní Kíntọ́lá elephant là ń pè ó láyé tàbí sínsìn Ìsíkírù Àlàó ọmọ owó ìyàmú ná ó wà láyé sẹ́ni wá pọ̀ bẹ́ẹ̀ lọ Musiliu ti lọ ẹ̀wọ̀n sì ti lọ ó wà láyé Yakubu Muhambo ó wà láyé sẹ́ni wá pọ̀ bẹ́ẹ̀ yẹn olùkùsẹ̀ ní ìjẹun olùkùsẹ̀ ní gbẹ̀ rárá ní ìjẹun rárá gbẹ̀ rárá ṣẹ́bí kò tí bẹ̀rẹ̀ sí ní play tí wọ́n sọ yìí confam lèmi sọ ọmọ mẹ́ta mẹ́rin lórí ìnáwó pẹ̀lú orí fújì ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀kúta gbà yẹn ọmọ kẹmí Ramoni fújì náà nǹkan gbà yẹn ọdẹ kéré ọdẹ mọ ìgbọ́kọ Manchester wà ní Dagboko side ọdẹ mọ ìgbọ́kọ dákìríkọ èjì rẹ lọ́njẹ́ náà ó wà nílẹ̀ abẹ́tò tó rọ́ṣà ìnáwó yẹn wà. ẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe dálẹ̀. wà láwa kírètì ẹ̀ lẹ̀ tí mo ìfọwọ́ wà sọ ìyá ẹ̀ mo sọ Àtíkù tó bá ń ṣe pati ń gbà yẹn a máa lọ ọbẹ̀ a máa dà pati yẹn rú ni a máa dàrú ni ẹni fàfà wọ́n máa tẹ́tọ́ rí ọkọ̀ àgbà yẹn a máa dàrú mọ̀ wá di pé à ń ṣe bẹ́ẹ̀ yẹn a wá kó jẹ ọsọ́tọ̀ sínú àpẹẹrẹ a ṣe sínú ẹ̀bẹ̀ léwé àmàlẹ́léwé a kó sínú àpẹẹrẹ fún wa fún wa lóúnjẹ a máa jẹ kò sí wàhálà kó láti Àgọ́kà dé Kúgbà kò sí pátó mẹ́sìn gbà yẹn táàní ìdíbẹ̀ dàrú olórí fọlọ́ ọdún máa pàdé níta láti fọlọ́ oúnjẹ kò sí jámọ̀ àwọn àlà kírètì gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ̀ lọ́dún yẹn lọ́hùn àlà kírètì yẹn lẹ̀. bí èlò lẹ máa ń gbàǹgbà yẹn pé bóyá wọ́n fẹ́ ṣe pati. ẹ nà àwọn kan fani wọn gbàmúrí márùn wọn tó fọwọ́ tó wọn kọ owó pé kò sí fọlọ́ wa ni ọlọ́dẹ́wà pé àwa bàbá ní àtúrọ̀ wa àjọ bá ní àjàgbà remote wa òkú sílẹ̀ nu wa òkè káṣọ mọ́ ọ̀tá o ẹ̀rù ta yìí o Sàkí àti mọ̀ rárá àìmọ̀ rárá Ìsíkírù Àlàó lájọ́ ń ṣe àti mọ̀ Sàkí rárá gbà yàrá iye mọ̀ká ló lòdò àti ìmọ̀ rárá ẹ bá lè lọ́wọ́ tí mò ń sọ kò rí bẹ́ẹ̀ kọ́ challenge mi Jasper wà ń jáyè tí ẹ̀ ń gbà yà mọ́ra ó dáa ní ìṣòro ní tàṣírà wa wà ń jáyè bẹ́ẹ̀ ó lè jẹ́ lápò léèyàn síyàn
Jasper wá ṣáájú Sake jáde. ó ní bẹ́ẹ̀ bí kálukú bá bí wà ó ní bẹ́ẹ̀ bí kálukú bá bí wà nísìnyí mi wà sí àwọn ẹlòmíì mú orúkọ mi kò dàbí mọ ẹlòmíì mọ mi ò mọ bí tí mo sàkíyà rárá àdèmọ rárá bẹ́ẹ̀ rárá yàrá fàdúrọ̀ ọmọ ìkéré nìyẹn sí wa yàrá fàdúrọ̀ ọmọ ìkéré ẹ̀gbọ́n ẹ̀ Múyìí Àdìrò àjọ ń ṣe ńgbà ẹ̀kọ́ ìforíjì àpọ́nlé pé mo fẹ́ ìgbà àtẹ́gbẹ́jọ ń ṣe yẹn tó fi jáde láyé ojú mi rí kúrò àwọn ìṣẹ̀lẹ̀ kí n lẹ́kọ̀ọ́ ládùúgbò kan bíi ilé ìwòrán lọ́kàn bíi ó jẹ́ kí n lọ́ọ́ lọ́wọ́ ó ní pè mí ní bọ́dà ẹ má dùn bẹ́ẹ̀ ẹ má dùn bẹ́ẹ̀ mo ti pọ̀ ẹ má dùn bẹ́ẹ̀ o mo bọ́ àgbo bẹ́ẹ̀ o. òun ló kó lébra wa ni. òun ló kó lébra nǹkan tó fi ń lífù yẹn náà. ẹ̀yin náà máa ń gbó dẹ́kìn gbà yẹn. gbogbo ẹ̀ ojú òjì láti lórí dẹ́kìn lápẹ́jú láti bẹ́ẹ̀ gbà yẹn àná máa gbà. ẹ̀yin lẹ kó gíráfù wà lẹ fẹ́ gbó dẹ́kìn ni. òun tó ń pè lọ́mọ gbòòrò nìyẹn. owó dẹ́kìn ni. òun tó ń pè lọ́mọ gbà yẹn kójú láti bẹ́ẹ̀ náà máa gbà. now mo fẹ́ kẹ́ ṣàlàyé ti káká yẹn báwo lẹ́yìn ṣe dálẹ̀. káká kọ́ ló dálẹ̀ o bó tá à ń sọ ìgò tá à ń sọ káká kéré àpá. ebi wo sọ pé agbáyé ń gbọ́ ni gbogbo tá à ń sọ yìí káká kéré sẹ́ẹ̀dì wa ò tí kù tọ́ gbàdá ìwọ̀n kọjú kọ́lọ́ foríjì wọ̀ o sẹ́ẹ̀dì wa ò tí kù tọ́ a sì wà láyé òtàlábí láì pé àwọn aláì rere apá ni sẹ́ẹ̀dì wa ò tí kù tọ́ ọtí wọn sọ yìí ọwọ́ ìjàkọ́ alájì ló jẹ́ alága wọn lẹ́rọ sí ìpínlẹ̀ jẹ́ fún wa ọmọ ogun sórí tá à ń sọ yìí ọbí àjàó sùkàntì ogun sórí tá à ń sọ yìí àjàó sùkàntì tó mú sọ lọ bẹ́ẹ̀ ni wa bí ká iṣẹ́ ọmọ ògbóró ọkọ̀lá lọ́mọ ògbóró wa lọ́kọ̀ jù bẹ́ẹ̀ lábẹ́kúta yìí o àgọ́ọ̀kà mọ́kànlá lọ́mọ ògbóró lọ́wọ́ nígbà yẹn èrú wa mo mọ èrú wọlé àjọṣe ní ẹgbẹ̀kan náà ọlọ́gbọ̀n wọ Akíìmù ọ̀rẹ́ mi gidi gan-an ni àjọṣe ọmọdé àjọkọ́ṣe mọ́tò ni ọ̀rẹ́ mi láti kéré ó wà Abísóyè nígbà tó di gbé àkúwò ó wà náírà fan ẹgbẹ́ aláìn ó ń tipa lọ láti mix ọ̀dọ́ máa pàdé padà ọ̀rọ̀ ti ṣe dáadáa fún kálukú wa àjọ ti ní ó lọ́wọ́ àjọ bùkà pátá àjọ máa pàdé padà pàdé 99 pàdé padà 99 àjọ ní àjọ ṣe pé padà. ẹlẹ́dá pé à ń gbowó ògbóró lẹ̀ ní bàtẹ́ padà sẹ́gbà 1978. yes 1779. gbogbo bàtẹ́ ń sọ yẹn àwọn agbo bí àwọn olórin wo lẹ ti rò pé dàrú rí tẹ̀. wọ́n yapa bí agbókẹ́ mi ra wọ́n ní adàrú. ládùúgbò wo. ní ayé tádùn. yes Manchester nísàjẹ́ adàrú rí. yes ọdún kẹ́ni kọ́ ọkọ́ ìforíjì wọn sí wọ́n kọ́ ní sí Èjìrẹ́ bonanza. Èjìrẹ́ bonanza. yes yọtọ abúlé láyé tádùn àdìgbò kọrin àbọ̀túfà lọ́wọ́ kọ́ ìforíjì Èjìrẹ́ bonanza. ẹnìkan abúlé láti kù láti kú mọ́nà àjà ọ̀nà ọ̀pẹ ní láti kú lọ́kì kan náà pé o wà wọ́n olùkú gba ẹ̀ wọ́n ní kọ́kọ́ wọ́n abúlé láyé ní mọ́kànlá mọ́kànlá mi lé bàbá ìdíjẹ náà abakùtì tó kọ̀ bọ̀ agbólọ́wọ́ ẹ̀. bó gbọ́dọ̀ sanwó yẹn. ó sanwó yẹn o ọ̀dàlábí láì gbogbo yẹn. ó ti lọ bọ̀ àsìkò yín sọ́lọ́pàá ò sí ni. ọlọ́pàá ibi ọdún ló rán mi ọlọ́pàá ló fi kó númẹ̀ ibi tẹ̀ wọ́ yìí. ẹni kìíní. ọdún amáńdó tọlọ́pàá ni. amáńpáláṣí tọlọ́pàá ni. pé kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀. ọlọ́pàá àwọn ń jalè a kì í jalè o wọ́n fi jàmbá àwọn oléṣù kọ́ pàkàṣì àbáyé rẹ̀. àbáwọn oléṣù tó bá gba wa nílá oléṣù àbáyé máa ọlọ́pàá fún ọmọ yẹn lẹ o ìṣọmọ lẹ o. ọlọ́pàá fi wọlé. báwo bàbá lówó lè ṣe ń sọ̀rọ̀. ọlọ́pàá fún ọmọ yẹn lẹ o ìṣọmọ lẹ o mo fẹ́ ràn wọ́n iṣẹ́ o. bí wọ́n máa lọ jákòó kó fọ́ irun ẹ̀. àbáyé ń sí ẹran nílá oléṣù mi lélẹ̀ polisi rẹ̀ rè ilé àbáyé rè àwa lànà sí ẹran lànà gé oúnjẹ fún àgbẹ̀dẹ àbáyé sí báyìí lọ́wọ́. ó wá tọ́dún mélòó tẹ́ fi ṣe gbóró yẹn. bí a ṣe bí ọdún márùn-ún yẹn láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. ìgbà tẹ́yìn wá fílẹ̀ yẹn àwọn olè wá bẹ̀rẹ̀ sí gbúrò tó tún ṣe. yóò kó rẹpẹtẹ. bíi. ó ti ẹ̀kọ́ rẹpẹtẹ ẹ̀rọ káfíńkù ọ̀lẹ̀ ó pọ̀ rẹpẹtẹ gan. ọ̀dàlábìlà yìí o ṣàṣẹ̀bí máa délé ní sí yìí o ọ̀fọ̀ mi wọ̀ mí o ẹ̀dùn àmọ́ mi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gbúrò ajala o àlàyé ni o ó dá ìjọ kan fẹ́ lọ sórí kan lẹ́nìí nígbà kan mọ́tò mi kan jáàmù ní Èkó yálò pàjá mo dẹ̀ lọ ra ẹ̀dẹ́kì lé ní ọdún yẹn lọ́hùn ni that was 1998 ni mo ra ẹ̀dẹ́kì lé mi à ń bọ̀ mọ́tò yẹn yálò pàjá jáàmù àbá dúró bí aago mẹ́jọ
dàbí after 7 to 8 láti bẹ̀ bá páàkì ọ̀dọ́ ọmọ táyé dé rẹpẹtẹ gan wà láì ní ìmọ̀ ọmọ ìdọ̀lá ọ̀sẹ̀ mi ò mọ ọmọ yẹn ògbà ajala ó dẹ̀ gbótì mi ọ̀dẹ̀ ògbólọ́ mi tàbí ó tẹ̀lé after 3 fẹ̀rẹ̀ àníkótó ẹ̀yọ́ ní kòtò ọ̀dẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́ mi ó ní wà mọ́ ọmọ ìdọ̀lá ọ̀sẹ̀ ìdá ọmọ yẹn mi ò mọ wọn. èrè wà nù kéèyàn jọmọ gbòòrò lẹ ń sọ yẹn. èrè wà bẹ́ẹ̀ fẹ́ tó lọ bá fún ṣe àwọn àkọ́ṣe àjèrè àwọn ọkọ dẹ̀ ṣe ọlọ́run kọ́ rí bẹ́ẹ̀ orí kágbọ́rọ̀ tó ní orí tí ẹ̀rù gbé wálé gbágbá láyé ó lọ́ọ́ ẹ̀dínkọ́ ní gbé wálé ayé ọlọ́gbọ́n wọn orí gbé wálé ayé lọ́ọ́ ẹ̀dínkọ́ ní gbé wálé ayé kódà mo ṣe dé sódì. ó ṣòdì kẹ. wà láì ẹgbẹ́ bẹ́ẹ̀ tẹ̀sí sí mo wá big boy ló wà gbórúkọ yẹn. big boy ní ọlọ́run ṣe big boy ọ̀jẹ́ wọ́n wá sí fílẹ̀ bàbá aṣẹ́là nígbà yẹn lọ́bí ọlọ́run bọ̀dú pé lọ́ọ́ kádàrà mo gbà ṣiṣẹ́ pípà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àti wọn lówó àti ìyàwó ti bímọ ọlọ́dẹ yọ kó ló kàn wá bọ̀dú àlọ́ ta lé ní o ní sọ olú àdúgbò bò mí o ẹ bá lòun dá ọmọ wọn boró lẹ̀ nàlá ìdí díẹ̀ aláàdá alákìrètì ẹ̀ lẹ̀ ni mo kọ́lá ìdádùn ìbẹ̀rẹ̀ kodo ìlú gùn ó kẹfọ́ ó dàgbà tá à ń fọ mọ́tò tá à ń borin a máa lọ tábàárí bí àtàmọ́kọ́lá mọ́ ọkọ̀ ibi tí ọkọ̀ jẹ́ fàdí sí ní òkè fọ́n sí ọkọ̀ wà ń bẹ̀ fọ́fọ́ tó ń bẹ̀ alọ́ lé ọkọ̀ bẹ̀ ni. It's that time of the year where you need to give your home elevation. It is Christmas now. New Year is by the corner. Primi Interior is the perfect place to be for luxury imported furniture with warranty. January, February, March, April. Àti ń ṣe business. A fẹ́ san oore fún àwọn customers wa. Ẹ bá ti ra 3 items. Àwọn turkey sofa. Ẹ ti ra dining. Ẹ ti ra bed. Máa fún yín ní 5% discount. Màmá ò pa àṣẹ tó bá yẹ pé sofa nìkan ni mi ò wá ní rí discount ni. Ẹ̀yin náà máa gba 100k discount. Free delivery so ṣe ni. Ẹ̀yin ẹ̀ tiẹ̀ wá ná. A wà ní opposite Zenith Bank ìsàlẹ̀ gbẹ̀yìn. And we also have our branch at opposite Navy Secondary School Oníkókó Abẹ́òkúta. Phone number wa ni 08062591058. Ẹ ṣe gan mama expect ni. ọkọ̀ wà ń bẹ̀ fọ́fọ́ tó ń bẹ̀ alọ́ lé ọkọ̀ bẹ̀ ni. ọtí ọgbọ́n ti kú náà àgbọ̀nrín tó ṣọmọ kọ́lá níbi ilé kọ́kọ́ yẹn àwọn àtàwọn ọmọ ẹ̀ tó a máa ń jà àdìbàtà ẹ̀ tẹ́gàn so kí ni ẹ sábà ọ̀dàdì bẹ̀rẹ̀ jẹ́ alọ́lé olùkí ẹ̀fọ́ ìgbẹ́ àwọn amọ́tò wọn odò òkè fún ìbílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ amọ́tò wọn báyìí alẹ́ okun bẹ́ẹ̀ ni amágbẹ̀jọba bóni ni yes amágbẹ̀jọba bóni ni ọ̀dàjọ bóni wọn ti kù tán o ó ṣàlàyé o. èwo ni ìjọba bóni. amágbẹ̀jọba wọn wàá wẹ̀ come wash me. okay. car wash. tó máa ń sọ̀rọ̀ car wash lọ́dọ̀ ẹ̀kúta yìí ẹ̀mí tó àti sọ̀rọ̀ débi mọ́kànlá ẹni ò tí ì rí sọ. car wash. yes kàmá frankie báyìí wọlé ayé wa wọlé. àmọ́ ilé mọ́tò mo mọ́ ọ̀tún mo mọ́ ẹsẹ̀ òsì mo mú táyà kíní kan tàbí mọ́tò kan ẹ̀rọ mọ́tò. kí ló adé tẹ́ fi decide láti change kó bẹ̀. ọlọ́run lò mí fún ọ̀kan kan mo lè ọlọ́run bí mo lù ẹ̀ dé yẹn o lọ ṣe báyìí o mo lè fẹ́ ọlọ́run mo kú ọ̀nbẹ mo lọ iṣẹ́ tipa mo lè jèrè bẹ́ẹ̀ ó ṣe tí màá ti kú ọ̀nbẹ kẹ́lẹ́ mi ti lọ sí alhamdulilayi. báwo lẹ ṣe máa ń fi ìtẹ́ bá ráhùn tó wá ń ṣe gbòòrò ń sìn. tó bá ṣe lọ́nà tó dáa. báwo lèèyàn ṣe lè ṣe gbòòrò lọ́nà. máa ẹlòmíì máa kọ́ pé ló ń ṣe yo kò lọ sí o kò lọ títí o ìmí àgbọ̀ mẹ́rẹ̀ ní gbọ́ torí mi ní ìgbọ́ fún yín ìgboro lóòótọ́ ìgboro tún o ṣùgbọ́n ẹni tó ṣe tó jẹ́ nǹkan nú ẹ̀ là ń wò ó ọdún wọn ṣe tó jẹ́ nǹkan ọ̀yàpá o wọ́n yàpá gan-an lọ́pọ̀ ìgbẹ́ ṣe gbòòrò lọ́ba ẹlòmíì jẹ́ o òdìbò lọ́ba ìlà ìjọba bàjẹ́. àmín. àwọn ìrírí wo lẹ wá rántí ńgbà tẹ́ ń ṣe gbòòrò yẹn tó máa ń jẹ́ má ní gbàgbé fún yín débìtẹ́ bá rántí ẹ̀ kàn máa wẹ̀ èmi náà ń gbà yẹn ṣá. ẹ ṣe mo rántí 1981 mo lọ bá dé mo lágọ́ọ̀bà ọkùnrin ìbọn kan ní aṣímo ní fadé ó ṣe wà láyé àwa dé jọ́sùn ọmọkọ́lá mo dẹ̀ bẹ́wù gẹ́gẹ́ bí ọmọ ọ̀gbọ́rọ̀ ọ̀gbọ̀n kejì kan mo wá gbóné yẹn wá sí lè wá bí ọ̀dọ́ bá di àárọ̀ ọ̀pọ̀ àwọn ilé wọ́n bá ní ọjà ọlù ọṣẹ ọgbẹ́ni kan pẹ̀lú lọ sí ẹnugẹ́dà nìyẹn o àtẹnugẹ́dà bèrè wọ́n pẹ̀lú mi wálé mo dẹ̀ lọ bí iṣẹ́ máa dé ẹ̀tọ́ wá bẹ́ẹ̀lì mi ọtí wà báyìí tó ṣe wáyé mọ́lé
ó gbà lọ́wọ́ ẹgbẹ́ fara mi ni bàbá tẹ̀ tí mo lẹ́yìn kọ́ ló ṣe wọ́n bẹ́ẹ̀lì mi ni wọ́n lẹ́ mú mi pé mi lọ kóòtù nìyẹn o wọ́n forí jì ìyá àta ọkọ̀ ìyá kan ní ìyá àta táìbà ìyá àta yọ oṣù mú wọn àwọn kọlọ tẹ̀láìsì mọ́kànlá ń gbà yẹn ìyá yóò tí ma tẹ̀láìsì o kò tẹ̀ tó kọ́ tẹ̀láìsì mẹ́rin àgbèsè ayé ẹ̀ torí ìyá ẹ̀ ní wọ́n bá jà òun lábẹ́lì mi ní kóòtù o kábílì bẹ́ẹ̀ lórí adájọ́ lórí ọlọ́run kábílì bẹ́ẹ̀ lórí láfẹ́ wá lórí ọlọ́run látara 1981 lọ́dún mọ̀ sọ yìí o 1981 lọ́dún mọ̀ sọ yìí ìyá àtàtà ìbà kò tí ma tẹ̀láìsì rárá ọ̀tẹ̀ fún ìtẹ̀láìsì rárá tó kí ni wọ́n jẹ́ nǹkan tó gbé nǹkan tí mi ò ṣe lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí mo ṣe ni kò ní dùn mí mo dáwọ́ tí kan tí ọlọ́pàá ọ̀rẹ́ mi kọ́ wọn pé mo sì tètè lọ àlọ́ pati à ń bọ̀ lóru ọlọ́pàá mú èmi tẹ̀ ṣe pati wọ́n lè fẹ́ ṣe mú nìyẹn bẹ́ẹ̀ ni ọlọ́pàá fún wa nìyẹn ibi ọ̀dọ́ mi ní ìwà àwọn mi o ọ̀nà mi kọ́ ló ń bì nípa ìgàrí but ọ̀mú sí lọ nígbà yẹn ọkùnrin ni mí ní ìṣòbìnrin mo kú lọ́kùnrin ẹni máa dẹ́rù bà mí kọ́ òun náà múra ẹni máa kojú ìgbé àláwọ́ bẹ́ẹ̀ amúra alhamdulilayi ọlọ́dún ní ìṣẹ̀rọ mi o bó sì lọ́wọ́ tí kú o ó ṣàlàyé o tẹ́lọ̀ ni o Musiliu tẹ́lọ̀ ẹ̀mùsí tẹ́lọ̀ ń pè ẹ̀mùsí tẹ́lọ̀ ń pè tẹ́tí wá pọ̀ bá yẹn máa ń bò ẹ̀mùkè kan máa ń bò kò tí kú ó wà láyé ọlọ́ ti kú lóró kọ́lọ́ foríjì elétí kàbákà kọ́lọ́ foríjì elétí kàbákà ọkọ̀ ìkọlẹ́ sáká elétí kọ́lọ́ foríjì tẹ́tí ó bẹ́ẹ̀ kọ́ ti lọ kọ́lọ́ foríjì wọn làmúyá fi wọn látàwọn àlàyé àjọ àlàyé sí. ìgbà tí wàá fi ṣe yẹn lẹ̀ àwọn onífújì wa lábẹ̀rẹ̀ sí gbàgbó wọn àbáwọn olórin wo lẹ bẹ̀rẹ̀ sí gbàgbó wọn nílò ìgbà yẹn. ìgbà yẹn àwọn ṣẹ̀mí lọ́ọ̀rì jáde dúpọ̀ òtòlò jáde táwọn ògbò jáde ṣẹ̀bọ́nà ò jáde Musiliu Tùsànbọ̀ ó jáde níta àwọn ọmọ olùfún ebi ó jáde ó jáde pọ̀pọ̀pọ̀ Santoma ó jáde Saheed Bọ́lọ́mọ pé ó jáde mo lè fẹ́ ní fún gbogbo àwọn èèyàn tó jọmọ gbòòrò tó ń wò wá káàkiri àgbáyé báyìí. ìwọ̀n tí máa ní ni pé kọ́kọ́ ṣe kó lè fẹ́ sẹ́yìn sílẹ̀ mu kó lè pé ayé ọ̀rọ̀ títí tí a bá ṣe ọmọ ọ̀gbọ́rọ̀ tó bá rí ọ̀nkọ́ mú bẹ́ẹ̀ dàgbà adó bless ni o tó ẹ bá ń ṣe lọ́wọ́ sí lẹ́gbẹ̀ẹ́ tó máa ṣe ẹ̀bí tó máa ṣe òyìnbó sọ̀rọ̀ ọ̀pọ̀wé wọ́n ní no gain in rascality nígbà tí ẹ̀bùrọ̀ adébíkọ́ sọ bẹ́ẹ̀ fẹ́mi náà mo ronú pé kìíní kò rí bẹ́ẹ̀ ẹ bá wà wò pé ibi yẹ̀rù ọmọ boro ni ó ṣe orí yẹ̀rù ọ̀tọ̀ o ọlọ́gbọ̀n wọn ọmọ boro ni ó ṣe orí ọ̀tọ̀ ni o kọ́lá foríjì ọba mẹ́wàá ọmọ boro ni ó ṣe orí ọ̀tọ̀ ni o ọ̀tún kẹsìrò ó ṣe ọ̀tọ̀ ni o kálukú ọ̀tọ̀ ni o àìmọ́tò wà tẹnu bọ̀rọ̀ ọ̀nà àríwú sọ àìmọ́yé wọn bẹ́ẹ̀ kí ẹ̀bí ọ̀dẹ́ bẹ́ẹ̀ kan kẹ́ni mẹ́rin yọ kẹ́ni mẹ́rin rọ ọmú nífà lọ́wọ́ ọmú àìmọ́tò ti kú dá ẹbí wà láyé tó wẹ̀ tó ṣàyẹ̀ mọ́ ọ̀sẹ̀ tí wọ́n kọ́ wà tí bá rí wọn sí ìgboro tí bá sọ fún wọn yọ̀ pé àwọn ẹja sẹ́ẹ̀tì mi ni ànírọ̀ o bàbá ẹ̀ ní bàbá mi àbúyá wa ń bí àdẹ̀kùn wa kìíní ọkọ̀ tó tẹ̀ kí ní òsì wa tí bá rí wọn kò láti darúgbó gan àbúyá wa ń bí ilé ìkọ̀tẹ̀ ń bọ̀ ìjọkọ̀ mo sọ fún yàwó wípé ọmọ iṣẹ́ lọmọ yìí o ọmọ iṣẹ́ ẹ̀kẹ́ kábíyèsí ọ̀gá tí ó sì mọ́ mi náà ọ̀nà ọ̀gá mi ni mọ́ ìkẹ́ ní ìyá ìní ẹ̀gbọ́n mi nìyẹn ó ní ọ̀gá mi lẹ́yìn tó wé rí nìyẹn àtàzọ̀ ọ̀nà alórí òfẹ́ ní o bí bá mọ̀ ṣe o ọlọ́run kọ̀ọ̀kan wá gbọ́ but òyìnbó ní no gain in rascality ara ṣe kò tètè wà náà mí ìwà yọ. iṣẹ́ ìpínlẹ̀ wa ń ṣe báyìí. iṣẹ́ mọ́tò pọ́ńbélé ni mí I'm a well good transporter. ṣé tipa náà ni. trailer. bí wọ́n fẹ́ ra yẹpẹ̀ àbí. mo ní mọ́tò ẹni fẹ́ ra yẹpẹ̀ ní o kò sí kọ́dà ṣe. ẹ sọ nọ́mbà yìí. 08033909814. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. 08033909814. driver mo ṣe débẹ̀ o. driver ni mo ṣe débẹ̀ o. kí n máa sọ kí n máa là. driver ni mo ṣe débẹ̀ o. ọ̀gá mi ò tí ì kú o. Alhaji Abdulwaheed Ṣógbadé ọkọ ní sí màlá bẹ̀yẹ ọ̀rẹ́ ní Ṣógbadé all Nigeria limited màlá ló kọ́lé sí ó tún wọn ni mo wà but alhamdulilayi 1994 mo ti kọ́kọ́ mọ́tò wọn lẹ́ẹ̀kú tó mo dá dúró ọlọ́dà lè bì sí 94 gbà tá a ṣiṣẹ́ ń gbà yẹ kọ́lọ́ fún ìjọba ajá mọ̀tádé kọ́lọ́ fún ọjọ́ bá lájú ẹ̀dín ni pé ó lè sọ ọmọ yìí ọ̀gá mi ò tí ì kú sí màlá bẹ̀ dọ́là ajá mọ̀tádé. ṣé transporter làwọn ni. transporter ni wọn. lẹ́gbàá yìí. Easy Express. Easy Express wọ́n ti wọlé 40. bàbá yẹn ní Easy Express. Yes wọ́n ṣe wà láyé
ní Malabi. bàbá kan náà wà lókè Èjìgbò Dẹ̀yìndé mọ́tò ńkọ́. Dẹ̀yìndé mọ́tò ọmọ bàbá wa nìyẹn. nínú jíjí tí mo sọ yẹn bá dọ̀wọ́ mọ iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀kúta yìí irọ́ ni. EC Express. yes mọ́tò wa lé 40 wọ́n ti dàgbà ọ̀gá mi wọ́n bí kò ní eighteen sìn. yes nígbà tí alájẹ̀gbọ̀ta dé wọ́n wà bẹ́ẹ̀ kò tó rí mi bẹ́ẹ̀ wọ́n pè ní wáyídì tí o lè ṣe ọ̀sán lẹ́yìn mi o wọ́n sọ lójú mi ni tí o lè ṣe ọmọ yìí o lè na ọmọ yìí o mo lọ lékè o lè na ọmọ yìí o ọmọ yìí jáde gan tẹ̀ kó tó kọ́ mọ̀ ta o lè na kọ́ mọ̀ ta ń gbà yẹn láìpẹ́ tó ti bí mi gan wọ́n bá bá àwọn ìbọn mi o lè na ń pè mí láìyẹ ìṣòro ìgbà tó rí pé mi ò wà tó rí pé jẹ́ mi mọ́ mo fẹ́ yàwó gan ó lọ sọ pé ó fẹ́ yàwó mi ó lè na ọmọ yẹn kò tà lámìlẹ̀ pé tí mo fi ṣẹ́ni pé mo dín nǹkan láyé mi rí ọlọ́run fún mi sí lọ́kàn. ọkàn rúpò lè ní. torí àgbọ̀n lẹ́rìn tó ẹ̀yà òtẹ́tẹ́ mo wà dáadáa gan ó ní wàhálà mi wá ó dábí dẹ́ pé mi mo lè sà mo ní lóòótọ́ mo lè bo lẹ́rìn mi ò sọ mo lè sà ó dẹ̀ tẹ́sítì mi gan lọ́dọ̀ àwọn ẹni kò lọ sọ cement àgbà wọn lọ èlò ní cement gbà yẹn 5,000 ní 200 bag of cement 5,200 bag of cement àwọn ọ̀sán sì kẹ́ sí Anthony kọ̀nà èmi àwọn àwọn píkọ̀ bọ̀gá mi lọ tẹ̀lé àwọn fọ́ adékùnsálẹ̀ city a máa sọ bí a máa jí bá máa jí pé kí mi ọmọ yẹn kìí jẹ́ lóòótọ́ àwa báàní àtúnlọ́wọ́ àgbà yẹn àwọn ìjọba àní àjàgbà so ìwé mi lè jalè ó dà lọ́dẹ̀ mi ṣiṣẹ́ mi at back of 1990 mo ti ra mọ́tò bọ̀ láyé ẹ̀yọ́ 1990 kó lọ́jọ́ orí mi ìbẹ̀ ti ṣe ó nàbọ̀ 35 years ago mo ti ra mọ́tò bọ̀ láyé mi ìbẹ̀ ti ra mọ́tò bọ̀ so pẹ̀lú pẹ̀lú náà káàdì mo ti ní wàkọ̀ tí ó da ni ìbẹ̀ tí mo sọ mi lé sọ so ọlọ́run náà ó ní àbẹ̀ ìṣàbáwò látara ọmọ ẹ̀rọ kìnìún náà àìmọye ìran so mo iṣẹ́ mi ó ní ìtì ọ̀gá mi ò tí kò ṣe àlàyé. ẹ ṣe gan Alhaji Alao àbí. bẹ́ẹ̀ ni ẹ ṣe. ọmọ bọ́búlà màláwó bí tábí yìí. ó màláwó omi èèyàn. ó màláwó. ó omi èèyàn. Kasinati yelele babaláyé lọ sí gẹ́gẹ́ skeledi gbàngbà. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.